Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Hello? Ṣó ti rí fídíò yẹn? Fídíò wo nìyẹn? Fídíò tí Honorable ṣẹ̀ṣẹ̀ release. Video. Send it. Okay. But is everything okay? You sound like I'm fine. Hello. Kí ló ṣẹlẹ̀? Have a nice day. Mo kí yín kú jókòó ẹ̀yin olóyè. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ pé kò síṣẹ́ nílùú. Àwọn ọ̀dọ́ bá pọ̀ nílẹ̀ ní tí wọ́n rí kankan ṣe. Èyí ló fún àwa ní àǹfààní láti wá bá yín pé a fẹ́ ṣe nǹkan kan sí àárín ìlú. Tẹ́ bá dé gbà wá láyè láti ṣe nǹkan tá a fẹ́ ṣe, ayé máa wà fáwọn ọ̀dọ́ láti rí iṣẹ́ ṣe. So owó máa wà, àwa gan a máa lè ráyè ṣe àwọn kankan sáàárín ìlú léyìí tó ń pè ní CSR. Ẹ wò ṣe rí gbogbo ohun tẹ́ wí ló yé àwa. Bẹ́ẹ̀ni. Ó sì tẹ́ wa lọ́rùn. Gidi. Àfọwọ́sí àfẹsẹ̀ sí gbogbo tẹ́ pátápátá. Èmi sì ní ìbéèrè o. Ẹ béèrè ntẹ́ bá fẹ́ béèrè. Orúkọ mi ni Àmùdá Olópò mẹ́wàá. Ẹ ǹlẹ́ o. Èmi tẹ́lẹ̀ ń wò yìí, mo kàwé gan o. Mo kàwé. So ẹ má lọ rò pé gbogbo òyìnbó tẹ́ ń fọ̀ látẹ̀kan ó jẹ mí. Ó lè jẹ àwọn tí ò kàwé o. Àmọ́ èmi kò jẹ mí rárá. Wo. Àmùdá Olópò 15 àbí onípò mélòó ló kọ́ ẹ. Nǹkan tó bá fẹ́ sọ ni kó sọ o. Àròjọ́ mú solókun o. Pírí o. Ẹ ṣe sùúrù olóye. Sùúrù lọ̀rọ̀ ẹ gbà o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò gba sùúrù. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kó sọ̀rọ̀ bàbá. Gbogbo tó ń ṣẹlẹ̀ mo understand. Ẹni sùúrù ẹ̀yin kò lè yé yín. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Mo understand. Okay. Ṣé rí ní ìlú Ìkẹ́nẹ́ lẹ́gbẹ̀ẹ́ wa ń bí àwọn èèyàn bíi tí náà ti wá. Wọ́n láwọn ṣe research. Ìgbà tó ti ń bọ̀, wọ́n káwọ òyìnbó gidi lọ́wọ́ àti àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì. Wọ́n ní àwọn ṣe ìwádìí kan lórí ilẹ̀, àwọn rí diamond. Àṣírọ́ pátápátá ni wọ́n pa. O lè náwó ajá. Ó ṣojú rẹ̀, ó wà ń bẹ̀.
sẹ́rí òkúrọ́wọ́rọ́ kan tó wà láàrin wa ń bì òun náà ló dúró sí alọ́rùn bí àràbà yìí ṣó ti yé yín irọ́ ni mo mọ tó ń pa yẹn o. nǹkan tí mo fojú mi rí tí mo dẹ̀ fetí mi gbọ́ ni mo. ó àwa náà ti rí bẹ́ẹ̀ kí ló fojú rẹ rí tó fetí rẹ gbọ́ dákun Lógúndé ṣáàjà ṣe sùúrù já ṣe sùúrù fún kọ̀mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ ni akíndánidání ọmọ akíndéńdé. olóyè a ní gbogbo ariwo tá à ń bá wa pa yìí gbogbo wa la máa l'opportunity àti sọ̀rọ̀. bí wọ́n bá jẹ́. torí èmi ò tiẹ̀ mọ tó fà tó jẹ́ pé ìlú pàkúrọ̀ ń bí ẹ fẹ́ lọ síwájú fún ìlú yìí rárá ṣé bí ìlú ìṣeré iṣó tẹ́yìn lọ́rùn ni. kò yé mi. ẹ wo gbogbo àwọn ìlú kéékèèké tó wà ní ẹ̀gbẹ́ wa bí dàgbàsókè ṣe ń bá wọn ẹ̀yin sáfẹ́ káwa ọ̀sárì míì sójú kan yìí ká mọ̀ kú olójú kan yìí tá. ẹ lè understand kò lè yé yín gbẹ́gun ńlá bá lóhùn orí gọ́ntọ̀ gọ́ntọ̀ náà sọ pé òun rẹ́gun ńlá. bẹ́ẹ̀ni ọjọ́ orí ẹ̀ dàrú. kí lè wọ́n ṣe fún mi lẹ́fẹ̀ẹ́ ṣe fún mi. orí ẹ̀ dàrú ni. orí ẹ̀ dàrú. Lógúndé jẹ́ àṣẹ sùúrù. ọmọ mi sọ ma mi sọ. you see them wọ́n lè understand wọn ò kàwé illiterate ló pa wọn kú you see them. mélòó ń bàbá rẹ̀ kà. Ìyálóde ẹ wo sẹ́rí ó ti tó bẹ́ẹ̀ yẹn adúpẹ́ lọ́wọ́ yín nǹkan tẹ́yìn sọ ti yé wa tó ti yé yín ẹ̀yin ẹ wá tètè máa lọ torí èṣù á máa gbàdúrà kan ó ní nǹkan tóun fẹ́ ṣe kọ́lọ́hún ó fi hàn òun kó wá padà lẹ́yìn àwọn méjèèjì tó ti yé yín ẹ̀yin ẹ fi ọ̀rọ̀ yòókù lẹ̀ fáwa àtòun nígbà tí a bá parí ọ̀rọ̀ tá a bá yanjú ẹ̀ síbi tó yẹ ká yanjú ẹ̀ sí a máa pè yẹn a máa. wisasi. Òyìnbó náà wọ́n ń pè é wisasi. akíndánidání ọmọ akíndéńdé. ẹ̀yin ti yín a máa fi sọ. àwọn ilé ìbò èkúlé. a máa sì sọ. òpònú sọ̀wé orí inú. wọn ò kàwé rárá ibi ojú kan náà kan jókòó sí yẹn náà wà. Okay. Switched off. Yes. Yes. Bayo, come on in. How are you? Mo pasa. Sir. Sit down. Sit. Thank you, sir. Ó wà pa. Ẹbíjọ́ mẹ́ta. Ẹ wá ní ẹ jàre. Ojú yín lélẹ̀. Ojú mi rèé o. Ṣàlàáfíà mo ṣábà yín. Mo wà bí ẹ wà. Ọlọ́run ṣe. Ìwà ṣe o. Èmi náà ń kọjá lọ. Okay. Mo wá ní kí n kàn ṣe é lò sí pé ó tójọ́ mẹ́ta. Àti mo ti rí yín. Yes. Ṣé dáadáa lẹ wà? Mo wà pa jàre, mo kúkú wà ńbẹ̀. Daddy. Báwo tiẹ̀ ni meeting tí ẹ̀yin àti ìyàwó Major General tẹ́lẹ̀ fẹ́ ní the right time? Alima. Bẹ́ẹ̀ sà.
wọ́n wà bẹ̀ tí wọ́n mú lọ́wọ́ ẹ̀rọ rárá. Èmi tiẹ̀ ń rò pé ká kọ́kọ́ fàwàdà bẹ̀rẹ̀ ká fèrè wọnú real meeting gan bẹ́ẹ̀ no gbam straight to business níwọ̀n tí ẹ fẹ́ ṣeré àtọ̀. Wọ́n mú kékeré o. ẹ bọ̀ eléyìí tán bá tẹ̀lé kan ṣe bọ̀ ẹ̀ ń ṣáà ti sign document. no sign kẹ̀. bọ̀ mo ṣe bí torí kẹ́ ẹ lè sign document ẹ ṣe attend meeting yẹn náà. I have not made up my mind. You can sign papers bẹ́ẹ̀ yẹn now. You just put pen on paper and sign. No, not like that. But ẹ sà mo ṣe bí shares company yìí ó ní wọ́n fẹ́ rà. Báyọ̀. Sà. Èmi náà ni mo sọ yẹn fún ẹ. Of course ẹ̀yin lè explain fún mi bẹ́ẹ̀. Mo fi ẹnu ara mi sọ. A ti sọ̀rọ̀ gan o. A ti sọ̀rọ̀ gan nìyẹn o. Well, èmi ò ṣáà sáìn ṣá, mi ò sáìn. Ẹ sà kí lè ń dúró dè? Àbí ẹ̀yin lè ṣáà sọ wípé ẹ fẹ́ nìkan kan ṣe pẹ̀lú business pẹ̀lú àwọn pípù ìmọ̀. Báyọ̀ ó difficult, ohun tó ń sọ yìí difficult díẹ̀. Kò easy bó ṣe ń sọ. Kó tó wá di pé ọ̀rọ̀ ẹ̀ máa bówó rẹ̀ èmi bá ní kẹ́ ẹ tákù ẹ̀ lọ́wọ́ kan. Ṣé kò sí sà? Ẹ sà. Daddy. Ẹ sà. Yes. Mo fẹ́ máa lọ sà. Mo rí pé ẹ busy díẹ̀. Daddy. Kẹ́tẹ́kẹ́ sà mo fẹ́ máa lọ tèmi. Ó dà o sà. Mo rí pé ẹ busy mo dẹ̀ ní pé kí n máa lọ tèmi sà. Ọ̀rẹ́ sà. Màá tún máa rí kẹ́tẹ́kẹ́ sà. The question now is who? Borokini. Àmì o. Ẹ má bínú. Ọkàn mi ni. Ń ta àwọn lónìí adákan nítorí ibú o. Ẹ ṣeun. Àmì. Àmì o. A rí yín lónìí. We are about to conclude our project. Sure. Ń bọ̀. Of course. Ẹ̀yin èèyàn mi. Abolóye. Ẹ ǹlẹ́. Ẹ wò ṣe ìbínú ẹ̀ kan. Bínú báwo Babolóye? Ẹ má bínú. Ṣàtìyànjú ọ̀rọ̀ yín. Ẹ wò èmi ti sọ̀rọ̀ báwọn olórí burúkú lórí. Só ti yé yín. Ṣé rí ìpàdé wa yìí kò yẹ kó pẹ́ rárá. Tẹ́yìn bá ti sọ ohun tẹ́ ń fẹ́ kájọ fọwọ́ wẹwọ́ kọ̀wọ́ ọmọ kò sí nǹkan kan tó kù mọ́. Kẹ́dẹ̀ máa wo ọ̀gbẹ́ni Àmùdá ní àwọn ọ̀dà èdè àṣọ. Ẹ mọ̀ dá olórí burúkú eléyìn lóhùn Àmùdákẹ́. Ẹ mọ̀ dá lóhùn o. Ṣé rí tèmi àtàdélé bá ti ní kẹ́ ẹ rí náà ní kẹ́ ẹ rí o. Èmi àti Adélé àti gbà tiyín. Níwọ̀n bá àgbà tá a sì ti gbà tiyín ṣé rí kákan rọra fọwọ́ síwèé káyanjú ti ń bẹ ńlẹ̀ àárín àwa àti yín lọ́rọ̀ kù sí o. Ẹ ní ẹnìkan kan bá lójọ́ rárá. Kò sí wàhálà. Só ti yé yín. Ẹ ń tọ́ wá pabambari ibẹ̀ wá ni pé ṣé rí tójú bá yẹjú kò wọ́n mọ́ yẹ bọ́ bá ti di pé ṣéǹjì díẹ̀ ṣe pé gbogbo táwọn náà ń ṣe ó nídìí tá a fi ń ṣe bọ́ bá ti di pé ṣéǹjì díẹ̀ ń wọlé ẹ máa tẹ́sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ti yé wa. ojú ò ní tì yé ojú ò ní tì yé. Ìyẹn túmọ̀ sí tí ojú bá yẹjú. Ẹ kó wọ́n mọ́ yẹ ẹ ṣeun ojú ò ní tì yé ẹ ṣe gan ẹ wo tójú bá yẹjú kó wọ́n mọ́ yẹ rárá. Ẹ jẹ́ káwa náà tètè padà sí ọ̀nà ikú. Ok èmi náà ń ṣe fàájì lọ. Ẹ ṣe gan sa ẹ ṣeun. Lógúndé ọ̀rẹ́ mi. Lógúndé. Àbí ògbọ́n ni. Wọ́n ní pé wọ́n ti rí nǹkan lórí ilẹ̀ wa. Wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀. Tán bá rí nǹkan lórí ilẹ̀ tán bá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ kí ló kàn ẹ́ kí ni tiẹ̀ gangan. Ṣé ọba nìwọ ni àbíjòyè
ìwọ sàmójú kọ sàmọ pariwo orí burúkú káàkiri gbòòrò kọ ọmọ sọ gbogbo tójú rẹ ọ̀tọ̀ àti ntó orí àti ntó orí kọ ọmọ sọ káàkiri wo ọjà má da wàhálà lẹ kó jẹ́ káwọn èèyàn tó lọ́pọlọ handle nǹkan bó ṣe kàn handle ẹ kó má fi ọpọlọ wèrè tiẹ̀ sí rárá kó lè yọrí sí rere. kí la gbé kí la ju èwo lè bú. ooo kí ni nǹkan tiẹ̀ ti ń kóró ẹ wọ ẹ̀yìn bọ́sẹ̀ dákun wa gba owó ẹ̀ wá gbowó ẹ̀jọ́ gbogbo tí mo mú látàrọ̀ ló kóró ẹnu mi gbogbo inú wo ṣáàjì fún ọ lówó ẹ wo ṣe ìṣòro ọ̀fẹ́ mọ̀jẹ̀kẹ́ ni yóò débi mọ́ òkúta lẹ́nu yóò kó bá ń bí o. ẹ jẹ́ náà lògùn malaria kẹnu iye koro kiri ṣé oru ẹmu yìí ló koro ibà mú ọ ẹ gbẹgbẹgbẹgbẹ èmi náà wá á ríra. Hello Debbie. Níbo lẹ wà? Kí ló fẹ́? Iwájú ní ìmú wà. Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ́ fẹ́ dá mi lóhùn? Mo wà ní ẹnu ọ̀nà yín. Wo, kò sí nǹkan kan. Mi kàn fẹ́ rí anybody ni. Kí ló ṣẹlẹ̀? Hello? Debbie. 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 Ẹ ṣílẹ̀kùn. Debbie. I'll be right back. Junior. At least what's here? They offer me seats. Joko. Nice artwork. What are you doing here? Well, mo wà ládùúgbò ni mo kàn ní kí n drop by. By the way, kí ni tó ń ṣe yìí ó máa dùn gan, ó kàn ta sánsán ni. Everywhere can smell nice. Okay. Maybe I have to leave. Boya presence me jẹ́ kó wà uncomfortable. No. It's okay. It's Jẹ́ máa lọ kó má dà pé mo impose any. No, it's all right. It's all right. Are you sure? Yeah. Mo insist. Okay. Make yourself feel comfortable. Just give me a minute. All right. Hello? Ìwọ máa lọ sí ọ́fíìsì máa bá ẹ. Àní máa lọ máa sọ fún ẹ later. Máa sọ fún ẹ later. Junior, ṣó máa ń jẹ chicken? Yeah. Máa jẹ anything. Yeah. Give me a minute. Máa lọ. Hello? Yes. Kí ló ṣẹlẹ̀?
ẹ̀yin aráàlú Pàkúrọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin aráàlú Pàkúrọ̀ ẹ gbọ́ ohun tí mò ń sọ. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ló ti fẹ́ di pàtàkì igun léyìí o. Tí ẹ bá ní ìfẹ́ àti ìtẹ̀síwájú ìlú Pàkúrọ̀ mo ní ẹ wá gbọ́ ohun tí mò ń sọ. Ẹ wò mí dáadáa o. Àwọn jẹgúdújẹrá tí ẹ yàn sípò tí wọ́n kún láti ìlú Èkó pẹ̀lú adelé àti àwọn olóyè àwọn jẹgúdújẹrá tẹ́ ẹ yàn gbogbo wọn ni wọ́n ti fọwọ́ sí o. Ẹ wò èmi tẹ́ ẹ wò yìí dáadáa. Ìyà ò jẹ mí o. Ebi ò dẹ̀ pa mí. Oṣù ò dẹ̀ lè ta ìran mi kankan. Àmọ́ tí ìyà tó bá dé tí làásìgbò tó bá wọ ìlú Pàkúrọ̀ èmi tẹ́ ń rí yìí máa jáde nínú ìlú yìí pẹ̀lú ọmọ mi o àti ìyàwó mi. Á kù ẹ̀yin nítorí pé àánú yín ló ń ṣe mí. Ẹ wá gbọ́ o. Nígbà tí àwọn jẹgúdújẹrá yìí tó bá máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín, ilẹ̀ tí ẹ fi ń ṣe nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn wọ́n á gbà á lọ́wọ́ yín. Ẹ̀yin gan lẹ́tù fún wọn lówó pàápàá tó bá gbà tán. Àwọn ọmọ ọkùnrin wọ́n sọ wọ́n dẹrú. Àwọn ọmọ obìnrin wọ́n tọ̀ wọ́n wọlé. Wọ́n bá wọn ní àjọṣepọ̀ wọ́n sì fún wọn lóyún. Ẹ̀yin gangan fúnra yín tẹ́ ẹ jẹ́ òbí ẹ máa tutọ́ sókè ẹ máa fi ojú gbà. Mo serious o. Wọ́n gbọ́n ọ̀ bá ti gbé ẹ lọ tèfètèfè Ọlọ́run nìkan ló mọ ibi tí wọ́n bá ti drop ẹ̀. Tó bá gbọ́ ariwo àdúrà tí mo ti ń gbà fún over 10 years mo rántí immediately ni. Ọlọ́run má jẹ́ ká rí ogun ajínigbé o. Àmín o. But you know, this is different. What's different? You, my dear. O ti mọ ẹ̀kọ́ sìn. And kò dẹ̀ sí anybody tó lè kó ẹ láyà jẹ. Bá ṣe máa ń sọ náà nìyẹn. And you. Kí ló láti rí gbọ́? Kí ni? Are fierce. Dé o. Resolute. And even more, a beautiful young lady. What's it? Don't torí Ọlọ́run. Má fẹ́ rin ṣe mí léṣe. But I'm serious now. Mo gbọ́ ẹ o. Ṣé o ṣe fẹ́ sí? No, I'm alright. Okay. Be right back. Borokini. What? I swear I want to kiss you. Why? I don't know. Àtìgbà tí mo ti wọ ìbàyẹn mo ti fẹ́ kiss you. So kí ló wá ń dúró dè? Just come here. Just take it slow.
Kò ní choice rárá náà. Lawson is a stubborn man. Ẹ filẹ̀ fún mi, mo ní plan. Damn. Like seriously? Are we still going to use this guy? Eléyìí tare ò balẹ̀. And tó yẹ ká ti pàdánù. And so, trust me, this is in for a trade.